Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìròyìn nípa Dàmọ́lá Ọlátúnjí àti Bùkọ́lá Àrùgbà la mú wá fún yín lénìí. Bí ẹ ṣe mọ̀ wípé wọ́n ti fira wọn sílẹ̀ o lẹ́yìn ìgbà díẹ̀, ṣùgbọ́n wọ́n ti padà ríra lẹ́yìn ìgbà tí wọ́n ti fira wọn sílẹ̀. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ìròyìn nípa Dàmọ́lá Ọlátúnjí àti Bùkọ́lá Àrùgbà la mú wá fún yín lénìí. Àwọn fáǹsì wọ́n ń sọ wípé o, why will you do that? Kí ló ṣẹlẹ̀ tẹ́ fi máa ṣe bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì? Ìròyìn ń tẹ̀ wá lọ́wọ́ lénìí wípé àwọn méjèèjì wọ́n padà pàdé o lẹ́yìn ìgbà tí wọ́n ti fira wọn sílẹ̀. Wọ́n pàdé ní OAFP Award Night tó jẹ́ ọdún Adékọ́lá ló ní Award Night ọ̀hún. Níbẹ̀ ni àwọn méjèèjì tí wọ́n ti pàdé o. Ṣùgbọ́n àwọn méjèèjì, Bùkọ́lá Àrùgbà àti Dàmọ́lá Ọlátúnjí, àwọn méjèèjì wọ́n ṣe bíi pé wọn kò mọra wọn rí o. Ìjẹ́ ẹ rò pé èyí dáa bí? Ẹ jẹ́ ká tẹ̀lé òwe Yorùbá tí wọ́n máa ń sọ pé ẹni tó bá ti bímọ fúnyàn ó ti kúrò lálé èèyàn. Bùkọ́lá Àrùgbà àti Dàmọ́lá Ọlátúnjí, àwọn méjèèjì wọ́n ti bí ìbejì fúnra wọn o, tó jẹ́ wípé ìbejì ọ̀hún, àwọn ọmọ náà wọ́n ti lọ bí ọdún 6 sí ọdún 5. Àwọn fáǹsì ti ń kọ́mẹ́ǹtì o wípé kí ló ṣẹlẹ̀ tí àwọn méjèèjì tí wọ́n fi máa ṣe bíi pé wọn kò mọra rí? Kí nìdí tí wọ́n á fi máa ṣe bẹ́ẹ̀? Pé kò bójúmu tó. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ire o, ó dìgbà kan náà.